Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ìmí ìmàtúrè tó jẹ́ wípé ó balẹ̀ tó ń gbóná fẹ́lifẹ́li gẹ́gẹ́ bí àṣírí ìkànnú àwọn òṣèré onítíátà tó jẹ́ obìnrin gbajúgbajà Abíọ́lá Fowóṣeré ṣe jáde tán tó sọ ọ̀rọ̀ jáde ní ìgboro ayé o. Ọ̀rọ̀ tó sọ sí ìgboro ayé náà ni wípé ó ní títí di àsìkò yìí òun ṣì ń wá ọkọ̀ àárọ̀ òun títí di àsìkò yìí tóun ò sì rí, tó lè jẹ́ pé àwọn ìbéèrè kan tàbí méjì lòun ti ń béèrè lọ́wọ́ ara òun, lòun ti ní lọ́kàn wípé òun ó bí tí òun àti ẹ̀ bá ti rà, pé òun fẹ́ dídì mọ tí òun ṣe fún tí ó fi pa òun àti àwọn ọmọ tì láti bí àìmọye ọdún. Ó ní fún bí oṣù méjìdínlógún 18 months ni arákùnrin ọ̀hún ló fi ju òun sínú ìpayín kèké àti inú ìpòrúru ọkàn. Ó wá ní pé òun fẹ́ mọ ohun tó òun ṣe fún, torí wípé títí di àsìkò yìí òun fi Ọlọ́run búra òun mọ ohun tí òun ṣe fún tó jẹ́ kí ó fi òun pẹ̀lú àwọn ọmọ sílẹ̀. Ó dá ẹjá wọnú comment section lọ kí a bẹ̀rẹ̀ sí ní wò ó bí àwọn èèyàn ṣe ti ń pẹ̀kẹ́lù tí wọ́n sì ń buwọ́ lù ú. Mọ́rẹ́níkejì Ọlá ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń sá nítorí bùkátà àti láti lè ṣe ojúṣe wọn ni. Bẹ́ẹ̀ ni ẹnìkan tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ Herald Dynamics ó ní wípé ọjà òkùnkùn òun náà ni ọjà ìgbéyàwó, torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn kì í mọ nǹkan tí ó wà nídìí ẹ̀ kó tó di wípé wọ́n bẹ́ wọnú ìgbéyàwó lọ. Arábìnrin tí ẹni pé òun ti fìgbà kan dálẹ̀ rí wípé kí ni tó máa ń ba ìgbéyàwó jẹ́ láàrin ọkùnrin àti obìnrin tí wọn ò ní lè foríjìnra wọn mọ́ títí láéláé, ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí sọ wípé tí wọ́n bá ká ara wọn wípé wọ́n bá yan àlè àbí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ má ṣe, wọn kì í fẹ́ fi bẹ́ẹ̀ dáríjìnra wọn náà ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi máa ń túká. Bẹ́ẹ̀ ló ní ẹnìkan sọ wípé ìyẹn kọ́ ló lè fà kí òun pẹ̀lú ẹni tó jẹ́ olólùfẹ́ òun jọ túká o, pé tí o bá rí dájú wípé arákùnrin ọ̀hún bá jẹ́ woman beater, ìyẹn àwọn tí wọ́n bá ń na obìnrin ní ìṣẹ́jú ó ló ṣeé ṣe kí òun sọ fún wípé òun ò ṣe mọ́. Tí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé oríṣiríṣi àwọn ènìyàn náà ni wọ́n wà lórílẹ̀ ayé tá a wà, ló jẹ́ pé oríṣiríṣi náà ni wàhálà olúkúlùkù tí wọ́n ń gbé káàkiri, kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n bu ẹnu àtẹ́ lu wà báyìí tí àwọn kan sì bu ẹnu ọ̀gọ́ lu inú àwọn ọ̀rọ̀ tí wọ́n ní pé ó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n wọ́n ní wípé tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa, ẹ rí wípé ìyá tí wọ́n ní pé Mide Martins ṣe yìí ló ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí láàrin àwọn ènìyàn. Akínsànmí Ọlábísí Tèmítọ́pẹ́ ló sọ bẹ́ẹ̀ wípé òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè tí àwọn mìíràn bẹ̀rẹ̀ sí ní jáde tán wípé báyìí lọ̀rọ̀ ṣe rí, ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ àti ìbéèrè tí arábìnrin tí ń bira rẹ̀ ní wípé kí ni tí òun ṣe fún ọkọ àárọ̀ òun tí ó fi òun pẹ̀lú àwọn ọmọ sílẹ̀ tí ó sá lọ. Abíọ́lá Fowóṣeré òun náà ni ó jáde tán tí ó sọ wípé kóun sọ kó tó di wípé yóò wá padà dé tí yóò gbẹ̀mí lẹ́nu òun torí pé òun wà depressed. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.